lé ẹ kú ojúmọ́ ọmọ ẹ kú ojúmọ́ tó mọ́ èmi àti ẹ̀yin lénìí ojúmọ́ aláyọ̀ ni yóò jẹ́ fún wa ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín bó ṣe ń lọ láwùjọ àwọn ohun ìwé ìròyìn jáde the way it goes on social media Àjàlá Kọ́láwọlé yìí rèé o èmi lọmọ olówó òdùrú ọmọ ajífẹgbẹ́ ṣeré àwa máa ń sọ̀rọ̀ níwájú ọlọ́rọ̀ àyíṣàbòsí ọ̀rọ̀ bó ti rí báyìí làáwí ẹ̀rọ tá a bá yìí sọ èsì ẹ̀ ní òtí ìdè àti dé sórí ètò lẹ́nìí ẹjọ́ àjọ ṣètò yìí àjọ gbádùn ẹ̀ ni ẹ pé baálé bánà ẹ pé ìyàwó ilé o ẹ pé àwọn ọ̀rẹ́ yìí pé kọ́ wá wo fídíò yìí pé kọ́ máa bọ̀ ẹ̀kọ́ wà ń bí lónìí tájọ kọ́ ìmọ̀ wà ń bí lónìí tájọ fúnra wa lómi ìmọ̀ mu ẹ káàbọ̀ sórí ètò náà. Bí olórí orílẹ̀-èdè bá ṣe mọ̀nàmọ́ná oníṣàìsí ẹ̀ lọ́wọ́ tá a fún àmọ́ tásìkò yorùbá yìí tó yóò dàbí pé kò sọ̀rọ̀ kò sọ̀rọ̀ ni. a sọ fún yín níjọ́ ní pé bó ṣe ń lọ láwùjọ àwọn ohun ìwé ìròyìn jáde lórí ọ̀rọ̀ coronavirus a sọ fún yín pé èèyàn ń kú lórí rẹ̀ àwọn èèyàn dẹ̀ kú tí wọ́n dẹ̀ pọ̀ Ọlọ́run fọ̀run kẹ́ gbogbo àwọn tó jẹ́ pé Ọlọ́run láìrò tẹ́lẹ̀ Ọlọ́run tẹ́ wọn sí afẹ́fẹ́ rere kí àwa tó kù ká má ṣe kòńgẹ́ aburú lágbára Ọlọ́run ọba èmi àti ẹ̀yin àní ṣìrìn àní bólórí burúkú wọkọ̀ pọ̀ ẹ̀yin tó ní coronavirus èmi àti yín ò ní jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Let me set the ball rolling. Let's start the program as we used to do. In your own language, in your own understanding, what do you mean? What do we mean by àbí ikọ́? Kí ni tó ń pè ní àbí ikọ́ ní òye tọ̀dọ̀ yín? Ní nǹkan tẹ́yìn ń rò kí náà ń pè ní àbí ikọ́? Àbí ikọ́ means lack of parental guidance. Yes, it means lack of parental guidance, and it also means lack of home training. When you don't give your child a quality home training, that is what we mean by àbí ikọ́. And I will give you the definition of àbí ikọ́. Bó ṣe ń lọ. Pásítọ̀ Olúrìn adúpẹ́ lọ́wọ́ yín o tẹ́ ẹ bá wa bẹ̀rẹ̀ ètò yìí àjọ parí ẹ̀ láyọ̀ àtàláfíà ni ẹni bá lọ ò ní bá kú o àwọn ó bàdé nìyẹn ní lágbára Ọlọ́run à ní bá kú tọmọtọmọ ẹgbẹ́ alábàágbé yín ẹ pè wọ́n pọ̀ pé kọ́ máa bọ̀ wá fetí gbéyàwó ọ̀rọ̀. It is always a delight to see well-behaved children, and their parents are always given the credit. These children become a pride to the society for at least doing the right thing. Ọmọ tó bá ń ṣe dáadáa nìyẹn o, tá a bá bí tá a sì kọ́ òun nìyẹn. However, it is tragedy to see a badly behaved children, no matter what their parents cannot escape the blame. After all, their parents will not escape.
these are the parents of that boy tán behave ní ìwà burúkú tán hùwà burúkú sádùúgbò àbí tán hùwà burúkú tán wà láàrin àwọn ẹgbẹ́ tí ò dáa àwọn òbí wọn ni a máa blame fúnrú nǹkan báyìí tá a bá rá ọmọ yìí a ní blame àwọn ọmọ yìí o a blame àwọn òbí torí púpọ̀ lọ́wọ́ òbí díẹ̀ lọ́wọ́ ọmọ. ẹ jẹ́ ká bímọ ká sì fún ní ẹ̀kọ́ eléyìí tó yè kooro tó ń jẹ́ pé èèyàn bímọ nìyẹn. ẹni tí ó bá bímọ tó tọ́ ọmọ rẹ̀ tó fún ní ẹ̀kọ́ tó yè kooro irú àwọn báyìí ni wọ́n máa ń fẹ̀yìntì jẹun ọmọ lọ́jọ́ alẹ́. irú àwọn òbí tí wọ́n bá bímọ tí wọ́n fún ọmọ lẹ́kọ̀ọ́ tó yè kooro irú àwọn òbí báyìí náà máa ń wà ní Nàìjíríà tọ́mọ wọn máa ń wà ní Amẹ́ríkà àbí London tí ọkọ wọn máa ń balẹ̀ pé àwọn ọmọ àwọn o wọn ò lè fa wàhálà débi pé wọn ò kẹ́gbẹ́kẹ́gbẹ́. ẹ jẹ́ kí a máa sọ fún àwọn ọmọ wa pé ẹgbẹ́kẹ́gbẹ́ a máa ba ìwà rere jẹ́. ẹgbẹ́ tí ò dáa yóò máa ba ìwà dáadáa jẹ́. àkọ́ọ̀gbà tún leléyìí o kí ni ìtumọ̀ àkọ́ọ̀gbà? What do we mean by àkọ́ọ̀gbà in your own language? àkọ́ọ̀gbà nírúfẹ́ ọmọ tí yóò kúrò láwùjọ tí àwọn olóhùn yóò kígbe tí wọn yóò fi ariwo ta. àkọ́ọ̀gbà nìyẹn. àkọ́ọ̀gbà lọ́mọ tá a bí tá a kọ́ tí ò gbẹ̀kọ́. àkọ́ọ̀gbà ni wọ́n ń perú àwọn ọmọ báyìí. Mr. Ogundiya Julius àjọ wà ń bí ni Ọlọ́ládé Àjàlá wà ń bí. Olúwa ló lè ṣọ́ àgùntàn mi èmi kì í ṣe aláìní. Ó mú mi dùbúlẹ̀ nínú pápá òkú. Ó mú mi lọ sí ọ̀gbìn nígbà kẹrọrọ. Ibikíbi tá a bá wà tọ́mọ wa ò bá sí pẹ̀lú wa ó yẹ kọ́kọ́ wa máa balẹ̀ ní pé ibi tọ́mọ yìí wà àlàáfíà ara ló wà ń bẹ̀. Nítòótọ́ bí mo tilẹ̀ rìn ní àárín àwọn oríkòjì òjijì èmi kì yóò bẹ̀rù ibì kan nítorí tí ìwọ wà pẹ̀lú mi. àkọ́ọ̀gbà ọmọ yóò kúrò láwùjọ àwọn èèyàn á máa wá nǹkan tá a fi síbì kan tá a mọ̀ bí ẹni tó mú ni. àkọ́ọ̀gbà ọmọ yóò rí àgbàlagbà ò ní jọ lójú. àkọ́ọ̀gbà ọmọ yóò kúrò láwùjọ. nǹkan ṣe àwọn tọ́jọ́ wà láwùjọ náà. àkọ́ọ̀gbà ọmọ ní jí nǹkan ní nǹkan alọ́kọ́lò ń kígbe làwọn èèyàn rè fà sí àkọ́ọ̀gbà. ọmọ tá a bí tá a ń bá sọ̀rọ̀ tí ń warun kì àkọ́ọ̀gbà ni o ẹ má wà lọ bòmíì. ẹni tí ó bá bímọ rẹ̀ kó tọ́ kó lè bá a fún nísinmi ayérayé. ẹni tí ó bá bímọ rẹ̀ kó tọ́ kó lè bá a fún nísinmi lẹ́yìn wá. A child who is not well trained will sell all valuable things we struggle to acquire in the nearest future. ṣòye yín bẹ́ẹ̀ yẹn ọmọ tá a bí tá a tọ́ yóò gbélé tá a kọ́ tà.
pé ká tọ́mọ ó ṣàgbà ká bímọ. owó tí a fi tọ́mọ wa kọ́lọ́hún Olódùmarè kó tètè darí ẹ̀ sọ́dọ̀ wa àmín. ìwọ ọmọ mi fi ọ̀rẹ́ rẹ wọ̀n mí kí n ṣàlàyé irú èèyàn tó jẹ́ fún ọ. fi ọ̀rẹ́ rẹ wọ̀n mí kí n ṣàlàyé irú èèyàn tẹ́ ẹ jọ jẹ́. ẹgbẹ́kẹ́gbẹ́ máa ba ìwà rere jẹ́ bẹ́ẹ̀ ni. Ogun State Police Command arrest over 150 suspected armed robber terrorizing Sango Ọ̀tà Ìjókòó Ọ̀tà Ìyànà Yẹsí àti gbogbo environment tó yí Ọ̀tà ká Atán ni o, Oníbùkù ni o, Òkè Ọ̀rẹ́ ni o àti Ajíbáwo ni àwọn boys ń terrorize wọn bí nǹkan ń bẹ̀ yẹn kò dáa rárá. Torí ẹ̀ láṣẹ ní ẹni tó bá bímọ kó tọ́mọ ẹ̀. Mo gbàdúrà sókè sí bàbá òkè mi máa fòfò. Mo gbàdúrà sókè sí bàbá òkè mi máa ròfò. Obìnrin wà nú àwọn ọmọ tí wọ́n mú yìí. Ọkùnrin pọ̀ nú àwọn ọmọ tí wọ́n mú yìí. Ṣé bẹ́ẹ̀ ni ìyá kọ́kọ́ ló bí àwọn ọmọ yìí ni? Ṣé bàbá kọ́kọ́ ló bí àwọn ọmọ yìí ni? Àbí ìkọ́ ni wọ́n ní àbá ọ̀kọ́ ọ̀gbà? Ṣé ẹ̀kọ́ wọn ọ̀gbẹ̀kọ́ ni àbẹ́ ẹ̀ tí ẹ̀kọ́ wọn rárá? Àwọn àgbàlagbà sọ pé ẹ̀yìn ojú mẹ́rin báyìí ní ń bímọ. Àbójú méjì ni ojú mẹ́rin náà pé àmọ́ ìgbà ojú báyìí òun ni ń tọ́. Ẹ jẹ́ á bá yín tọ́mọ yín, ẹbẹ́ mi náà tọ́mọ tèmi, kí ọmọ tá a kọ́ kó má bà ọmọ tá a kọ́ kó má bà yí ọmọ tá a kọ́ jẹ́ o. Ẹ jẹ́ á máa bá a bọ̀. Màmá jẹ́ oníṣẹ́kù o, bàbá màmá jẹ́ ìfaragbáwẹ́, ìrọ̀wọ́ kí ló gbọ́dọ̀ jọ alẹ́ mi o. Ọjọ́ orí àwọn ọmọ wọ̀nyí wọn ò tó nǹkan rárá, ọmọ kéékèèké gbáà ní gbogbo wọn. Owó kíná wọ́n ń wá oníjíǹjẹ ayé wọn, owó kíná ń wá káàkiri táwọn lè ṣiṣẹ́. Omi tambo mu ọkàn kò jẹ lẹ́gbìn. Bàbá yáyé mi tòrò kálẹ̀. Bàbá màmá jẹ́ oníṣẹ́kù o. Orin kan tá a máa ń kọ́ gbàdá kéré ni pé kí ni wọ́n ó fò lè ṣe láyé tí mo wá o, kí ni wọ́n ó fò lè ṣe láyé tí mo wá. Kàkà kí n jalè èmi á kúkú ṣerú o. Orin tá a mọ̀ ń kọ nígbà tá a kéré nìyẹn. Ọ̀rọ̀ tí ó ń jáde lẹ́nu àwọn kan tó jẹ́ pé o ò ṣe o jẹ́ Nigeria Enterprises làwọn nígbà lockdown yìí ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu àwọn wọ̀nyí nìyẹn pé kí ni wọ́n fò lè ṣe kàkà kí n jalè wọ́n kúkú ṣerú. Ará àwọn ọmọ kéékèèké kan tó jẹ́ pé igi làwọn ń ṣẹ́tà, ará àwọn ọmọ kan tó jẹ́ pé pure water làwọn ń tà nínú go slow, kàkà kí wọ́n jalè wọ́n kúkú ṣerú. Gbogbo nǹkan ló wá lákòókò tiẹ̀. Èèyàn lè máa ṣẹ̀rú fọ́dún márùn-ún kò determine pé èèyàn ó ṣẹ̀rú kú ni o. Àwọn ẹ̀kọ́ kan wà tó yẹ ká máa kọ́ra wa tá a sì máa sọ fúnra wa pé ó dá mi lójú ẹrú tí mò ń ṣe yìí máa ń là tó bá dijọ́ kan.
lágbára ọlọ́run ọba èmi àti ẹ̀yin olólùfẹ́ mi àjọ jèrè ń tá a bá fọwọ́ wa ṣe ní o lágbára ọlọ́run a ní bóníṣẹ́ ṣiṣẹ́ kú o a sì ní ṣerú kú lágbára ọlọ́run gbogbo àwa tá à ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba àbí lábẹ́ àwọn kan àbí lábẹ́ iléeṣẹ́ kan à ní ṣerú kú o lágbára ọlọ́run òkè yẹn àjọ débẹ̀ ni o lágbára ọlọ́run ọba. ṣẹ̀ṣẹ̀dá olólè ṣàmì àdúrà yẹ o ṣẹ̀ṣẹ̀dá olólè ṣàmì àdúrà yẹ o àmọ́ ní tèmi mo ṣàmì àdúrà mo gbé tọ́ àdúrà ni mo ṣàmì àdúrà mo gbé tọ́ àdúrà ni èrè lọ́mọ ọlọ́jà ń jẹ́ òkú bá dalẹ̀ èrè lóbìnrin jẹ́ lábọ́ ọjà máa jèrè ohun tí mo bá fọwọ́ mi ṣe máa jèrè o. èmi àti yín àjọ jèrè lágbára ọlọ́run ọba. bí mo tilẹ̀ lẹ́gbẹ̀rún rán. sẹ́yìn mọ̀ nǹkan tó ń jẹ́ work and eat ó ṣe ó jẹ́ bó o bá lọ bí iṣẹ́ ò jẹun nìyẹn o wá dì sí ìbára ẹ̀ bó o bá lọ bí iṣẹ́ ò jẹun mò ń ṣiṣẹ́ pẹ̀lú company mò ń ṣiṣẹ́ pẹ̀lú yàn kan mò ń ṣiṣẹ́ sílé iṣẹ́ aládàáni ó lọ bí iṣẹ́ ò jẹun ní pátọ́ra rẹ̀ jẹ́ o tó bá di ìparí oṣù tó wá fẹ́ ṣe voucher lọ́mọ tálà àti ìwà wọlé lọ́mọ tó ṣe ọjọ́ márùn-ún tó wá náà lọ́ gbowó ẹ̀ kò sábùjá lọ́rùn ọ̀pẹ. ọ̀rọ̀ rà kó bàdá bá ń darí. bàbá gbẹ̀mí lékè wọ́n. tí a bá ń sọ pé ìjọba ò dáa báwo ni àwa ṣe ń ṣe sí iṣẹ́ àwa gangan alára wa ṣáà dáa síra wa. bàdá bá ń darí. bàbá gbẹ̀mí lékè wọ́n. kọ́lọ́hún ọba ó gbé wa lékè o àwọn amọ́niṣe ní afàìmọ́niṣe ní àwọn tí ń ṣe ní tí ń bá ní dárò Mr. Wálé Sádíkù mo rí ẹ̀yin náà o ẹ ṣé lágbára ọlọ́run àní bóníṣẹ́ ọwọ́ tíṣẹ́ wọn àwọn náà ó dorí tiwa ń jọ kan àwọn táwọn bá ṣiṣẹ́ yìí àbáwọn tó ń bá wa ṣiṣẹ́ yìí níbikíbi tá a bá wà àwọn náà ní òkú wọ́n ní ọkàn pé lágbára ọlọ́run àwọn náà ó débi kan jọ kan ẹ ṣé o. ọpẹ́lọpẹ́ Jésù. ṣé báwo ló bá mi ṣe mo bá bèrè pọ́ lọ́rùn mi ká kí lẹ́rù pé má ti wí. bẹ́ẹ̀ ni bí ni èèyàn ò bá sọ nígbà tí wọ́n bá béèrè pé ọlọ́run ẹ̀dá ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa bó ṣe ń lọ láwùjọ àwọn ohun ìbéèrè ìjáde lẹ́tọ̀ the way it goes on social media a ní ṣìṣe lágbára ọlọ́run ọba. mo gbàdúrà sókè sí bàbá òkè mi máa kó. a ní pé àwọn ìjọba wa à ń sọ pé wọn ò dáa báwa ni àwa náà ṣe ń ṣe sí àwa gan dáa lọ́wọ́ ara wa. gbàdúrà sókè sí bàbá òkè mi máa kó. àwọn ará àdúgbò wá dìde. mo gbàdúrà sókè sí bàbá. ní àdúgbò awádẹni tí ò lè sùn tí ò lè wo gbogbo wa wá dìde wá bọ́ síta àtọ̀nà sí táyà àwa rìn káàkiri pé báwo la ṣe gbélé wa tá à ní lè sùn tá à ní lè wo báwo la ṣe wà ládùúgbò wa tá à ní lè fẹ̀dọ̀ lórí òróòró ká máa wá rò pé àwọn ọmọ kan lè àwọn ọmọ tí ò tólúwẹ̀ lọ́jọ́ orí ọ̀dọ̀ balẹ̀ ọ̀tọ́ bá dé o ọlọ́run ní já ṣe kò ń gẹ̀ wọn lágbára ọlọ́run. bàbá màmá jẹ́ ìmọ̀lẹ́sẹ̀kú o bàbá màmá jẹ́ ìfaragbáwẹ́ ìrọ̀wọ́ kí ló bá dọ́jọ́ alẹ́ mi o àṣẹ. à ń bẹ lọ́run ní èmi àti ẹ̀yin kí ló wá dé tí àwọn kan máa wá fi ara ni wá à ń bẹ lọ́run ní èmi àti ẹ̀yin kí ló dé tí àwọn kan máa ni wá lára. ìrọ̀wọ́ kí ló bá dọ́jọ́ alẹ́ mi o àṣẹ.
bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí ẹ̀yin náà ẹ̀yin nìkan ò ní dáṣe ilé ayé yín o Mr. Wálé Sádíkù Àlìfáàtì wọ́n ń ṣàdúrà fún wa ń bì pé ẹ kò ní bàjẹ́ o wọ́n ń kí wa pé àkó ètò ọlọ́wọ́n ọba ní bá wa tó o ta ni àwa arábìnrin kan náà darapọ̀ mọ́ wa ń bì yìí ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. gbogbo àyíká tá a ti sọ̀rọ̀ páwọn ọmọ yìí ti ń dà wọ́n láàmú ó lé o ẹnì kan ló mọ̀ láàbí òní kan èmi àti ẹ̀yin o wọn ò fojú re wo àwọn èèyàn wọn ò fojú re wo ẹni tí ń gbélé tí ń lọ tí ń bọ̀ o ṣe iná tún lọ ń gbà lọ́wọ́ mẹ́rì wọ́n lọ ń wọ ilé lọ bá wọn sùn lájọṣepọ̀ àpàpàǹdodo kí ló dé nílùú tó lọ́ba tó níjòyè tí ò ń ṣe pé mo ní àkáǹtì kan síbì kan àbí mo nígi owó kan síbì kan tí ń mí hẹlẹ tí ń pọ owó fún mi àmọ́ yóò dá o wọn ò rò dáadáa rò wá bíi kọ́ ẹ̀yin ìjọba wa ṣé báyìí lẹ́ ó ṣe máa wò tí gbogbo nǹkan ó bàjẹ́ tán ṣé báyìí ni ẹ ó ṣe máa wò tí a ní lè fẹ̀dọ̀ lórí òróòró nínú ilé kó wá wa tá a ní lè sun oorun àsùngbádùn chairman local government chairman NCDA wa àti vice treasurer gbogbo wa lájọ wà ń ta lánàá tá a sọdẹ mọ́jú ó ní agbára púpọ̀ o àti ìbọn àti gbogbo ẹ̀ la fi ń sọ fún wọn pé a wà tàláàt ẹ mọ́ débí o bẹ́ẹ̀ báyìí lè débí ẹ̀ kábàámọ̀. àtọmọ kékeré àtàgbà ńlá àjọsùn lánàá tá a jọ fojúlédè ni pé a ti ẹ̀ fẹ́ mọ ohun tó fẹ́ ṣẹlẹ̀ ó ní agbára púpọ̀. ṣé báwo ló bá mi ṣe wọn bá bèrè pọ́ lọ́rùn mi ga ilẹ̀ rò pé pàtì ní. ẹ̀yin àgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá ṣé bí a ó ṣe fọwọ́ lẹ́rán tí a ó máa wò rèé 5 years ago ni wọ́n ti ń pín 5,000 naira nílẹ̀ Haúsá lọ́hùn-ún ní 2 months ago wọ́n tún ní 20,000 ni wọ́n tún fún àwọn ọmọ wọn lọ́hùn-ún ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá gọ́vnà Dàpọ̀ Abíọ́dún gọ́vnà Fáyẹmí gọ́vnà Sanwó-Olú gọ́vnà Dẹ́tọ́lá àti gọ́vnà Mákindé ṣé bá ṣe máa wò rèé ìgbà tó le gan bí ojú ẹja àwọn èèyàn ń pariwo pé kí ló dé Àmọ̀tẹ́kùn dà Àmọ̀tẹ́kùn dà Àmọ̀tẹ́kùn dà Àmọ̀tẹ́kùn ń ṣe warming up lọ́wọ́ ni. mo ti bá ní lórúkọ jẹ́ bàbá gbé mi lékè wọn. Mr. Ṣẹ́gun Fádàrẹ mo kí ẹ̀yin náà ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa Fisáyọ̀mí náà wà pẹ̀lú wa lórí ètò yìí tí ń bá wa lọ bá a ṣe ń lọ. Federal government is practicing nonsense system of government. Wọ́n practice the nonsense system of government because the government who is supposed to be the government of the people has now turned to be the government of the north by the north and for the north. Ó ní agbára púpọ̀ kí Ọlọ́run kó wà pẹ̀lú gbogbo wa. ṣé bí a ó ṣe máa lọ rèé ṣe yẹ pé ìjọba àwọn ara wọn ni wọn yóò máa ṣe ní ìlú tí gbogbo wa dẹ̀ pè nílùú wa. Nigeria is ours and it's supposed to be the government of all.
not government of some set of people. Kò yẹ kó rí báyẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ bó tilẹ̀ wù ú mọ́. Nàìjíríà náà comprise 1 2 3 àbí bó tilẹ̀ jẹ́ pé àpọ̀jù bẹ́ẹ̀ náà lọ. Ó yẹ kó pín kárí ni. Tún gbọ́ federal government tún ti ní 150 trucks of rice tí wọ́n seize àwọn custom seize ọ̀nà tún ti rán lọ́bẹ̀ yẹn pé kọ́ máa pín. Àti rí lórí social media bí àwọn Haúsá ṣe ń pín ráìsì káàkiri àpò náà pín. Àwọn dẹ̀ wà ń bì wọ́n fún wa ní agolo mẹ́ta ó ní agbára. Ẹ jẹ́ ká ṣe é kó lè dáa, ẹ jẹ́ ká ṣe é kó dáa. Àríṣe àríkà báyìí ni bàbá Àrègún. A máa sọ a máa tẹ̀ mọ́ra wa létí ni. Ẹ̀yin wà nípò kan tí ó ga ju àwọn tó kù lọ. Ẹ dákun ẹ ṣe dáa o. Ẹ ṣe dáa o ẹ̀yin ìjọba, ẹ ṣe dáa, ẹ ṣe ẹ̀kú kó lè dáa, ẹ sì ṣe é kó dáa dáadáa. Àwọn tó ń bá yín ṣiṣẹ́ ẹ̀rọ dáadáa kò wọ́n o. Ẹ má sọ pé tàpọ̀ ara yín lẹ́ẹ̀ máa dùn torí bí ogun bá jẹ lọ ọgbọ̀n ń jẹ bọ̀ o oúnjẹ bọ̀ ṣẹlẹ̀ pé tí ẹ̀san bá dé ẹni tí ó mọ̀ gbà tí ó ń ṣẹlẹ̀ nígbà tẹ́ ń ṣe ń gbà yẹn yóò bá yín káàánú o lágbára Ọlọ́run a ní í ṣe kò ń gé aburú bá a ṣe mọ́ ń sọ àṣìyìn rà rìn fẹsẹ̀ sí lílọ wa bíbọ̀ wa ò ní báráyé inú o. Ẹ ṣe àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ìdarapọ̀ mọ́ wa lórí ètò lẹ́nìí. Mr. Bámigbóyè Pastor Bámigbóyè Ọlámilékan Olúrìn, Mr. Olúṣẹ́gun Fádáré, Mr. Wálé Sádíkù, Miss Fisáyọ̀mí ẹ ṣé àtẹ̀yìn tá a rí ń bì yìí. Ẹ dákun ẹ láìkí péèjì wa sódà tá a bá bẹ̀rẹ̀ program yìí a lè máa rí orúkọ yín. Ẹ dákun ẹ ṣeun púpọ̀ bẹ́ẹ̀ ṣe darapọ̀ mọ́ wa. A ní rí jù báyìí lọ lórí ètò tèmi. Àjàlá Kọ́láwọlé lórúkọ mi. Lágbára Ọlọ́run ọba a máa bẹ ọ̀bẹ ní ìbẹ̀ṣọ àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwò ẹni bá ní àmábọ̀ báyìí ńlá ní dé bá ń lé o. Ní orúkọ gbogbo àwọn tá a jọ wà lórí ètò yìí, Ibi Wizzy wà ń bí, Olúwatóyìn Rukayat náà wà ń bí, Mrs. Muiba Arógundádé àwọn náà wà ń bí pẹ̀lú wa, Muiz Rafiu òun náà wà ń bí pẹ̀lú wa. Adúpẹ́ Mr. Ogundiya Julius, adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. A ò ní rí jù báyìí lọ lórí ètò tèmi títí ìgbà míì tá ò tún pàdé. Ó dìgbà kan náà o. Ẹ ṣé.